èèyàn méjì pàdé ikú òjijì níbi ìjà àgbà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nílọrin. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti ní àwọn ṣì ń wá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n rẹ́ ara wọn dànù bíi ilá láwọn agbègbè bíi Bàrùbá, Òkèlèlè àti agbègbè Ìtaadú níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìlọrin ìyẹn Ìlọrin East nípínlẹ̀ Kwara, pẹ̀lú bí méjì nínú wọn ṣe pàdé ikú òjijì níbi ìjà àgbà èyí tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ àti àyè. Bákan náà lọ́wọ́ tẹ méjì nínú wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara, Èjìrẹ́ Adéyẹmí Adétóun sọ fáwọn oníròyìn pé ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí ìjà náà ti bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjèèjì ọ̀hún làwọn ti ń sa gbogbo agbára láti rí i pé àlàáfíà jọba láwọn agbègbè bíi Bàrùbá, Òkèlèlè, Ìtaadú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tẹ̀síwájú pé gbogbo agbègbè wọ̀nyí ni ọlọ́pàá ti ń yíde kiri tí wọn yóò sì máa yẹ àwọn ọkọ̀ àti èrò wò títí tọ́wọ́ yóò fi tẹ àwọn afurasí ọ̀daràn ọ̀hún. Ó ní òkú àwọn ọmọ aláìgbọràn méjì làwọn sì ṣà lójú pópó lẹ́yìn tí wọ́n parí ìjà wọn tí ọwọ́ sì tẹ méjì nínú àwọn afurasí náà tí wọ́n ran ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn báyìí. Bákan náà ló sọ fáwọn òbí àti alágbàtọ́ pé kí wọ́n kìlọ̀ fáwọn ọmọ wọn kí wọ́n máa ṣọ́ ara wọn, kí wọ́n má sọ ara wọn di irinṣẹ́ èṣù, kí wọ́n sì jìnnà sí agbègbè tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ń ródọ̀ yìí, torí pé ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ yóò fimú kàtà òfin. Adétóun tún rọ gbogbo olùgbé agbègbè náà, pàápàá jùlọ àwọn èèyàn ìlú Ìlọrin, láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti gbé ìgbésẹ̀ ní kíámọ́sá kí ọ̀rọ̀ ìṣekúpani àti fífi ẹ̀mí ṣòfò lè wá sópin. Ó ní àwọn ọlọ́pàá nìkan kò lè dá gbogbo rẹ̀ ṣe, àti pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí kì í ṣe ẹ̀mí àìrí, àwùjọ èèyàn ni àwọn náà ń gbé. Fún ìdí èyí, bí àwọn èèyàn bá kẹ́fín ìwà àìtọ́ tàbí ọmọ ẹgbẹ́ òkùnkùn kan lágbègbè wọn, kí wọ́n má ṣe lọ́tìkọ̀ láti fi tó àwọn agbófinró létí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.